ẹ̀yin èèyàn mi ẹ wò ó bàbá Èkìtì ránṣẹ́ sí gbogbo ìlú ẹkùn pátápátá in fact wọ́n sọ àwọn ọ̀rọ̀ kankan kí n tó ká tó wá lọ gbọ́ ohun tí wọ́n sọ ẹjọ́ kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí pé ẹ ti mẹni tí mo fẹ́ sọ ṣùgbọ́n mi ò ní dárúkọ opponent yín ẹ ti mọ̀ wọ́n bẹ́yẹn wọ́n ń gbèrò nǹkan kan mi ò mọ ohun tó ń gbèrò ṣùgbọ́n wọ́n ń gbèrò nǹkan kan so ẹ̀yin ìlú ẹ̀kọ́ ṣe kí ni ẹ dira yín mú ẹ ṣera yín lọ́kàn ẹ wá lọ gbọ́ bí bàbá Èkìtì wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà. wá gbà wá ní ìyànjú ni pàtàkì àwa ọmọ ìlú ẹkùn àwa tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ gbé jáde síta tá a lè pè ní ìrètí fún ìran kóòtù òjíire tá a lè pè ní ìrètí fún gbogbo ọmọ Yorùbá káàkiri ẹ̀já wo bí tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan táwọn olórí wa ti dé tàbí kí sọ pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí májàsọ́lá ti dé bí wọ́n ṣe tẹ́wọ́ gbà wá a ní fàyọ̀fọ́ o ẹ wá wo àwọn ìpínlẹ̀ tá a ti dé àgàgà Kwara State àgàgà ilẹ̀ Ìgbómìnà àgàgà Ìbọ̀lọ́ àti Èkìtì tó wà ní Kwara South kì í ṣe gbogbo àwọn tó rẹ́rìn sí wa nínú wọn dùn sí o tí gbogbo yín náà dẹ̀ mọ̀ kì í ṣe gbogbo àwọn tó ń pariwo ìlú ẹkùn ni wọ́n ń fẹ́ àṣeyọrí ìlú ẹkùn torí ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló danú dògiri ẹ gbà mí bí mo bá ṣe rí ní òwúrọ̀ yìí tílẹ̀ bá mọ tí Ọlọ́run bá fún mi lórí ọ̀fẹ́ I will repeat the program mo ní ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló danú délẹ̀ ẹ wá gbọ́rọ̀ májàsọ́lá òòṣà ní Èkó gbogbo àwọn tó kí àwọn tó dárúkọ tó ń dúpẹ́ lọ́wọ́ wọn ṣé ẹ rò pé gbogbo wọn náà fẹ́ kí ìlú ẹkùn ṣe àṣeyọrí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa ó dàbí pé bí alágẹmọ ti bímọ rẹ̀ lẹ̀ tán àìmọ̀ jó wá kù sọ́wọ́ alágẹmọ ẹ já fúnra o gbogbo àwa ọmọ olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pàtàkì àwa tá a wà nínú ìlú ẹkùn àwọn kọ̀ọ̀kan tàbí méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin tí Ọlọ́run ọba mi ní kẹ́ ẹ jó lórí ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Èkó ni ìpínlẹ̀ Ògùn ni ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìpínlẹ̀ Oǹdó ni ìpínlẹ̀ Èkìtì ni dé Kwara dé Kogi ẹjá fúnra o ẹjá fúnra àwọn tó fẹ́ sọ wá lórúkọ àwọn dàbí ti dà àwọn èpò tó fẹ́ darapọ̀ má lò kíámà àwọn àfòmọ́ tí ò ní iṣẹ́ rere kan tó fẹ́ ṣe fún ìran Yorùbá àwọn onídàára àwọn abànkanjẹ́ àwọn aríjẹ nídìí mọ̀dàrú Sunday Ìgbòho náà rò pé wọ́n kórìíra Sunday Ìgbòho náà rò pé ó ń lo ògo wọn ò mọ̀ pé gbogbo ilẹ̀ Yorùbá náà ń bàjà lọ́wọ́ wọn á mọ̀ pé kì í ṣe Sunday Ìgbòho náà ṣe lòdì sí òye wọn débẹ̀ the majority of them they are chameleon alágẹmọ aṣọ aláṣọ ni máa ń wọ̀ mo bẹ̀ ẹ̀yin commander state kọ̀ọ̀kan ṣé mọ̀ pé wọ́n ráṣìírí wa ìkan nínú wọn jáde síta onítàbá ti mú kílà gbogbo eléyìí tó kù Sunday Ìgbòho ni kò yé wọn
wọn ò rí àṣírí ìrù ẹkùn lóminú fi ń kọ wọ́n. Ẹ dẹ̀ mọ̀ pé onílara ni wọ́n, ẹ̀jẹ̀ ìlara ń bẹ lára wọn. Wọ́n pọ̀pọ̀ ìyà ni wọn ò wúlò fún ìran Yorùbá. Ẹ̀rí nígbà tí Sunday Igboho wá sí Èkó, ìrù ẹkùn 10, àwọn ọmọ ìrù ẹkùn 10 ló tẹ̀lé lẹ́yìn. Nígbà tí Sunday Igboho wá sí Kwara State, àwọn ọmọ ìrù ẹkùn 10 ló tẹ̀lé lẹ́yìn. Tó bá tún lọ sí another state, àwọn t'Ọ̀ṣun ìrù ẹkùn 10 náà ni àdìtàtì àbí. Tá bá mú 10 ní state kọ̀ọ̀kan, ó ti yẹ kí ó yé yín nígbà tí ẹ̀ ń ṣọmọ ọwọ́. Táwa 10 yẹ bá ti wúlò, tí a ò gbà, tá a la etí inú wa lẹ̀, tá a dẹ̀ jẹ́ kó ojú inú wa ó ríran, a ní gbà, a ní fún àwọn oníbọ̀dì láyè láti darapọ̀ mọ́ ìrù ẹkùn. Tèmi yé mi o, tèmi yé mi. Lẹ́kìtì lọ́dọ̀ wa ìwọ́n ní ajá yìí dédé gbó láì bá jẹ́ pé ajá rí kankan. Ajá, dog kì í ṣàdédé gbó tí ò bá ṣe pé ó rí nǹkankan. Ìbíyẹmí, you are welcome. Kì í ṣàdédé gbó. Mo bẹ̀ yín gbogbo ẹ̀yin commander tí a yàn sípò, tí a yàn gẹ́gẹ́ bí aṣojú sí gbogbo state kọ̀ọ̀kan, ẹ ní ṣìṣe o, ẹ ní jẹ̀bi. Ìgbòho kọ́ ló yàn yín o, Ọlọ́run Olódùmarè ló yàn yín. I want you to be vigilant. Ẹ mọ̀ tí bàbá Èkìtì ò bá rí ìhìn ní sọ, akídanidání ìjọ kan báyìí tó jáde síta, Ṣọlá Òjó. Wọ́n fi mú wa gẹ́gẹ́ bí alamí ni, ṣùgbọ́n kò mọ̀ pé ẹni tí Ọlọ́run ọba mi gbé kalẹ̀ lẹ́kìtì látọwọ́ olóyè Sunday Igboho àtàwọn àgbààgbà, ọmọ kékeré ni tó ní ọgbọ́n. Gani yẹn, ọ̀gá yẹn, pátí ló ń ṣe kiri. Tá bá sọ pé wọ́n pa ìran Yorùbá ní òun ò tí fẹ́ kú, òun ò tí fẹ́ ṣígbá, òun ò tí fẹ́ ṣe kòkò bàbá aṣáṣùn, láì mọ̀ pé ó fẹ́ yọ wọlé ká lè rò pé ojúlówó ọmọ ọkọ ni. Ṣé rí àwọn tó bá ti ń bọ̀ látọ̀dọ̀ ààrẹ jọ̀lọ́f, ẹja wà kíábò, àbá wọn jà, àbá wọn ṣe kí ni, àbá wọn jà, ṣùgbọ́n ẹja wà kíábò. Dàbí ti dà ní wọ́n, we must not allow them, torí afẹ́fẹ́ wọn ti fẹ́ lẹ́kìtì ń bíbà yìí àti rí fùrọ̀ adìyẹ wọn, àṣírí wọn ti tú. Ṣọlá Òjó tánrán, torí mo ṣe prógámù kan ní, ṣé mo gbé prógámù yẹn ni, ó kọ́ síbẹ̀ pé ọmọ tí a bá ń bá wí tó lóun lágídí, ó lóun máa parun lójijì. Ó ti gbàgbé ọ̀rọ̀ tó ń sọ nípa ọ̀gá òun, ààrẹ jọ̀lọ́f. Ẹja kíyèsára, kò ṣe ni wọ́n, kò jó olúrè ṣe tó gbọ́kọ́ olúrè tó gbàdá olúrè tó fi kọ́gi. Wọ́n ti rí wípé Ọlọ́run ọba mi ti kó kọ́kọ́rọ́ ààbò ilẹ̀ Yorùbá, tàbí kí n sọ wípé Ọlọ́run ọba mi fún ara rẹ̀ ti market ìrù ẹkùn fún gbogbo àwọn ọmọ Yorùbá láti darapọ̀ mọ́ àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà, àwọn vigilante, àwọn hunters. Ìlárayé sì wà lára wọn. Tẹ́mbà rẹ́ni sí yín, ẹjá jọ kíyèsí wọn. Èèrà àwọn ò fẹ́ pòpòrò dénú o.
ẹja fúnra aṣọ àlà ní ìrù ẹkùn wọ̀ ẹ má jẹ́ kí wọ́n ta epo sí aṣọ àlà wa o epo làwárù ká má jẹ́ kó níyangí wọn kó da òkúta sí epo wa ẹ jẹ́ kọ̀rọ̀ mi ó yé yín and I want everybody láti jókòó kó wò ṣé ó rí bẹ́ẹ̀ lóòótọ́ lẹ́yìn eléyìí tí mo dárúkọ yẹ ìkan náà tún wá ìyẹn ni a máa kẹ́ tó lè wọlé ẹ búra kẹ́ tó lè jọ ìrù ẹkùn àwọn náà máa búra nìyẹn bá lọ fa géèjì ọ́ìlì mọ́tò yọ ó bu omi dẹ̀ nínú radiétọ̀ ó ní ẹ̀kan ó kì géèjì ó lè ó kì sínú omi ó lè gbé mú ló bá díwò mí wò ẹ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tánrán wá tí wọ́n fẹ́ fi orúkọ ìrù ẹkùn dá ọ̀ràn ẹ̀yin kọ̀mádà wa ní kẹ́ fúnra o ẹ̀yin kọ̀mádà wa ní kẹ́ fúnra ẹ má jẹ́ kó torí yín bàjẹ́ bọ́lọ́run ọba mi ṣe dá Sunday Igboho ní orúkọ Sunday Igboho ò lè bàjẹ́ orúkọ ìrù ẹkùn náà ò lè bàjẹ́ ṣùgbọ́n ẹ má jẹ́ kán ta epo àlà ẹ má jẹ́ kán ta epo sí aṣọ àlà wa wọ́n mà kó ti bọ́ lọ́wọ́ wọn abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ wọn ó dètè wọ́n gbéjà wá ẹ̀yin ọmọ ìrù ẹkùn pátápátá ẹ̀yin kọ̀mọ́dà wa ní stéètì kọ̀ọ̀kan ẹ kìlọ̀ fáwọn ọmọ yín kán sá fún ìjà ìgboro wọ́n gbé wá o they will provoke you àníbìírè ni wá ẹ má jẹ́ kan sọ wá di oníjà àgboro agbára tí àwa ní our energy we want to use it against the enemy of the Yorubas to flush them out of the Yoruba land gẹ́gẹ́ bí ọ̀gá wa ṣe wí pé àwọn tá a bá ti bá inú gbó wa pẹ̀lú ìbọn ọ̀daràn ni wọ́n ẹni bá fẹ́ ṣòwò ní ilẹ̀ Yorùbá kó bọ́ síta kájọ máa ríra wa àwọn ará bíbá yìí ń gbèjà ìgboro bọ̀ o wọ́n ń gbèjà ìgboro bọ̀ abẹ́ ẹ̀yin kọ̀mándà wa ẹ bá wa sọ fún àwọn ọmọ tó wà lábẹ́ yín ká má ṣe entertain ẹni ìjà ìgboro látọ̀dọ̀ wọn ó sì ń fọ́ wọn lórí ara wọn ò balẹ̀ èyí tèkìtì bíbẹ̀ yìí mo tẹ̀sẹ̀ lé ní kò lè dáhùn ẹ̀gbọ́n ẹ̀ ní bóyá ọmọ àlè ni pé ẹnu ẹ̀gbẹ́ ẹ̀ ló sọ lálẹ́ pé ẹni tó bá ti ní ìran Yorùbá ò ní nísinmi pé pípa tán pa ìran Yorùbá ẹ̀ tá a rí ẹni tó dìde tó ló pípò òun lò tó mẹ́ máa ṣiṣẹ́ lòdì sí pé onítọ̀hún ò ní nísinmi ẹni afẹ́ la mọ̀ ọ́ àmẹ́ni tó fẹ́ ni ẹ̀yin adarí wa ní stéètì kọ̀ọ̀kan ẹ kíyèsára ojú inú ẹ gbọ́ mi ojú inú ní kẹ́ ẹ lò ọgbọ́n àti ìmọ̀ àti òye tí àṣírí àwọn aṣebí ọmọ fi tú sí yín lọ́wọ́ Ọlọ́run ọba mi yóò gbé wọ̀nyí in Ekiti ẹ̀ wọ́n ti lọ tẹ fọ́ọ̀mù ní orúkọ ìrù ẹkùn security network but thank God ìrù ẹkùn original ìrù ẹkùn kò tẹ fọ́ọ̀mù síta Sunday Igboho ò tẹ fọ́ọ̀mù síta Sunday Igboho dẹ̀ ta fọ́ọ̀mù mo ti ń pariwo iye ti pẹ́ ẹ rántí pé Sunday Igboho ìrù ẹkùn kò ta fọ́ọ̀ pé voluntary ni
lọ́fẹ́lẹ̀ ló bá dé. ẹ já kíyè sára o, ẹ já kíyè sára wọn. Abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn o. Abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn. Ojúdẹ̀ ni àwọn àgbà àjọ wọn àná ní alákànfimi sọ́rí. Gbogbo ẹ̀yin ọmọ ìlú ẹkùn pátápátá ẹ já kíyè sára. Ó sì ń já wọn jẹ gẹ́gẹ́ bí a ti sọ pé ìrònú ìkòkò ní ọ̀pájá. Iṣẹ́ yín ò ní bàjẹ́ o, ilé yín ò ní bàjẹ́ o, ẹ ní ṣàṣetì o, ẹ ní jẹ̀bi. Tàbí kí n sọ wípé ẹ ní ṣoore jẹ̀bi. Torí pé volunteer ara yín ni láti jà fún ìran yín, pé kí àwọn ajínigbé ajínipa yìí kó má bàa pa ìran yín tán. Ṣùgbọ́n tẹ́nìyàn ò bá fúnra, ó lè ṣoore kó dẹ̀bi mọ́ lọ́wọ́. Láfi ní pé kẹ́ ẹ fi gbogbo ara ṣe kìkìdá ìfúnra. Ṣé mọ̀ pé àwọn àgbájọ wọn àná ń sọ wọ́n ní pánsá òfúnra pánsá já síná. Àjà òfúnra àjà jìn. Tó nílé ò bá fúnra ńkọ́, wọ́n ní olè ní òkúrú ilé bẹ́ẹ̀ lọ. Ẹ já fúnra o, àti èmi náà ní o. Ẹ já jọ fúnra o. Gbogbo àwa tá ń tẹ̀lé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. And everybody that believe in irú ẹkùn security, tí a rí gẹ́gẹ́ bí hope, tí a rí gẹ́gẹ́ bí solution, tí a rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ to deliver the Yorubas in hand of the bandit. A gbọ́dọ̀ fúnra. Ọ̀tá pọ̀. Bí olórin kan tó kọ níjọ́ wọn àná pé ọmọ bàbá ẹ má jìnnà sí ilé, ọ̀tá pọ̀ o, ọ̀tá pọ̀. They still believe pé ògo wọn ni Sunday Igboho lò. Ọ̀rọ̀ ọjọ́ Saturday àná ni mò ń sọ fún yín. Torí ọ̀pọ̀lọpọ̀ lè máa sọ pé nígbà tí Sunday Igboho ọ̀gá wọn gan dé kó ó ń dárúkọ ẹgbẹ́ wọn sí. Ẹ mọ̀ pé láti ilẹ̀ wá ẹ̀ ní gbó búburú lẹ́nu abọ́ rẹ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ṣùgbọ́n a gbọ́dọ̀ protect that name. A gbọ́dọ̀. Ni mo fi ń rò gbogbo àwa tá a jẹ́ ìlú ẹkùn. Irun orí wa gan ká sọ di ojú lọ́wọ́ tá a wà yìí. Èékánná wa gan kó máa ríran. Tá a bá rẹ́rìn ká máa ríran. Torí àwọn àgbà Yorùbá wọ́n ní tá a bá ń sunkún a máa ríran, a ní sọkún. Torí wọ́n ti rí pé ayé ti kẹ̀yìn sí wọn, ọ̀run ti kẹ̀yìn sí wọn. Àwọn náà fẹ́ fi ṣe kàkà kéku ọmọ jẹsẹsẹ, a fi ṣàwàdànù tí mo mọ̀ pé kò lè bọ́ sí. Ṣùgbọ́n tán bá rán oní páńpẹ́ sáàárín wa, tá a bá tètè di tẹ́ẹ̀tì ẹ̀, wọ́n tún lè fọwọ́ aago wa sẹ́yìn. Ẹran ti Dúpẹ́ Onítìrì. Mo fi ń rọ ẹ̀yin ojúlówó ọmọ ìlú ẹkùn pé a gbẹ́dọ̀ fi gbogbo ara ṣe. And please, mo máa ń sọ ní ọ̀dọ̀ wa lẹ́kìtì ń bíbà yìí. Ẹni bá ti lóun máa da ìlú ẹkùn rú lẹ́kìtì, mọ́tò ló máa pa, kì í ṣèpè. Ẹni bá ti ní torí pé òun wọnú ẹgbẹ́ ìlú ẹkùn torí pé kóun bá lè rí ipò lòun fi torí ẹ̀ wọlé, ilẹ̀ Yorùbá máa mú, ilẹ̀ Yorùbá máa pè sọ́dọ̀. A jẹ́ wípé onítọ̀hún kì í ṣojúlówó ọmọ Yorùbá.
a jẹ́ wípé lára àwọn onílara ló wà, àwọn ọ̀tá lára àwọn kò ṣe kò jólúrè ṣe tó gbọ́ kó olúrè tó gbàdá olúrè tó fi kọ́gi ló ń tàn wá, lára àwọn tó ń ṣenú dídùn sí ti Fúlàní ń fojú wa rí, láwọn ní pé òun gbọ́ èrò ẹkùn tá máa jà sí ipò. Onítọ̀hún oṣù ọmọ gidi ni mo fi ń sọ fún ẹ̀yin àgbààgbà wa, ẹ̀já fúnra, ẹ̀já ṣe kí ni, ẹ̀já fúnra, ìlú ẹkùn ti dé, ẹ̀já ṣe kí ni, ká fúnra, torí Ọlọ́run ọba mi ló gbé kalẹ̀ láti tú ìran Yorùbá kúlẹ̀ nínú ìgbèkùn. Mo fi yọ náà Ọlọ́run bẹ̀ yín, àwọn bàbá wa ìjọ wọn àná wọn ní tapátì yẹ lápárò fi ṣe kíni ló fi ń fúnra lóko. Ẹja ṣe kíni, ẹja fúnra, torí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò yé wọn. Ibi ìṣubú ìrú ẹkùn náà wá, torí pé àwọn ti mọ̀ pé omi ti tán lẹ́yìn ẹja wọn. And I know àwa tá a gbàgbọ́ nínú olóyè ṣe Sunday Igboho ṣá, a ní jẹ́ kójú ó ti ọmọkùnrin yẹn, a ní jẹ́ kójú ó ti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, a ní jẹ́ kójú ó ti àwọn kábíyèsí wa, àwọn bàbá wa orí adé gbogbo, a ní jẹ́ kójú ó ti àwọn ìyá wa. Èrèdí tá a fi gbẹ́dọ̀ fún àwọn ẹni ibi ní orí ọ̀fẹ́ láti wọ àárín wa nìyẹn. Ọlọ́gbọ́n nìyí, onímọ̀ nìyí, olóye nìyí, ẹ dákun wọ́n pọ̀ tán wá ẹlọ́jọ́ ìlú ẹkùn. Mo mọ̀ pé ilẹ̀ Yorùbá ọmọ tú àṣírí wọn síta, ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá ọmọ tú àṣírí wọn síta. Gbogbo àwọn ẹ̀mí ọmọ Yorùbá táwọn ará bíbá ti pa yóò máa tú àṣírí wọn síta. Àwa ni ká wá ṣiṣẹ́ ojúlówó ọmọ ọkọ. Àwa ìlú ẹkùn ẹja fúnra o. Ìlú ẹkùn security network ọ̀tá pọ̀ o. Ìlú ẹkùn security network àwọn onílára ò tí ì dẹ̀yìn o. Ṣé mọ̀ pé wọ́n ṣe ń pariwo àfẹ́mí àfàwọn àfẹ́mí tí erin ṣe tó wọgbó, wọ́n ṣe ń pariwo ẹ o. Àfẹ́mí tẹ́fọ̀n ń wo ṣe tó wọ̀dàn. Àfẹ́mí tágbà rere ṣe tó yọ̀wó lórí ṣọ̀rànṣọ̀ràn, wọ́n ṣe ń pariwo ẹ. Wọ́n sì rí Májàsọ́lá gẹ́gẹ́ bí ọ̀tá wọn. Tẹ́mọ́dẹ̀ ti rí Májàsọ́lá gẹ́gẹ́ bí ọ̀tá wọn. N tó bá tara Májàsọ́lá jáde síta wọn ò ní fojú rẹ̀ wò ó. Ìlú ẹkùn security network ẹja fúnra. Ṣé mọ̀ pé lára wọn jáde síta tó dárúkọ ọ̀gá wa Kílà. Èrèdí tá a fi gbẹ́dọ̀ fúnra nìyẹn. Lára nǹkan tó ń bí wọn nínú, lára àwọn nǹkan tí ò jẹ́ kán rórun sùn, lára àwọn nǹkan tó ń bà wọ́n lọ́kàn jẹ́ nìyẹn o. Ẹja fúnra o, ẹja fúnra. Nínú ìfúnra wa la máa fi tẹ̀síwájú, nínú ìfúnra wa la máa fi kọ́ńkà wọn. Because the Yoruba believe with ìlú ẹkùn the solution has come. Tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tí mò ń rí tí mò ń wò yìí ẹ̀ ní já wọn nítàn mọ́. Mo dẹ̀ mọ̀ pé àní dójú ti bàbá Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá. Ṣé gbọ́ mi? Ẹja fúnra o. Iṣẹ́ state ẹja wo èèyàn
gbà sínú ìrù ẹkùn o wọ́n ti rán àwọn ọmọ wọn sáàrin wa o ẹ lọ gba fọ́ọ̀mù orí ló sì ń bá wa ṣe pé fọ́ọ̀mù ò tí ì jáde o ọ̀nà tó mi ń gbà wọnú àgbọn kò yé wọn ni o ẹ já fúnra mo ṣe good morning fún gbogbo ẹ̀yin commander state commander kọ̀ọ̀kan ẹ já fúnra ẹ̀yin twice state kọ̀ọ̀kan ẹ já fúnra o ẹ já fúnra ẹ ní ṣiṣẹ́ ṣe o ogun ò ní borí yín as you volunteer yourself to serve the Yorùbá land ogun ò ní borí yín bí ogun ò ṣe borí aṣíwájú wa olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ọmọ ládé 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 aláàfin ọ̀ládé adé aládé gúnlágbà fáláàfin ọmọ aládé ìṣẹ̀ṣẹ̀ fún bógun ò ṣe borí olóyè Sunday Ìgbòho ṣá ní July 1st 2021 ogun ò ní borí ẹ̀yin náà